ẹ̀yin tèmi a máa kú oríire tí mọ́tò ayọ́kẹ́lẹ́ bọ̀gìnìbọ̀gìnì tí K1 The Ultimate tó rà fáwọn alùlù ẹ̀ ìyẹn fún Kunle Ayanlowo àti Oluperi. Bẹ́ẹ̀ ò bá gbàgbé wípé Kunle Ayanlowo ti ń bá K1 The Ultimate lùlù láti bíi 32 years ago ló ti wà pẹ̀lú K1 The Ultimate tó ti ń lùlù ní ẹ̀yìn rẹ̀. Àwárí láìpẹ́ yìí tó bọ́ sórí afẹ́fẹ́ wípé K1 The Ultimate ó ra mọ́tò fún àwọn alùlù rẹ̀. Àwọn èèyàn dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní kí wọn kú oríire, wọ́n bẹ̀rẹ̀ sí ní congratulate Kunle Ayanlowo àti Oluperi ẹ máa kú oríire o, pàápàá jùlọ lórí iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ń ṣe pẹ̀lú K1 The Ultimate. Bó tilẹ̀ jẹ́ pé alùlù lẹ jẹ́ fún K1 The Ultimate, ẹ̀bùn tí wọ́n fún yín yìí ó mà làmìlaka o. Bí ò bá gbàgbé kẹ́rì ní ọdún 2022 a rí wípé àgbàlẹ̀tù interview Kunle Ayanlowo wípé kí lóhun tó ṣẹlẹ̀ láàrin òun àti K1 The Ultimate, tí Ayanlowo bẹ̀rẹ̀ sí ń sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ wípé ẹ wo Alhaji afẹ́ajẹ májàáyò ni wọ́n o, wípé wọ́n máa ń lo àwọn ọmọọṣẹ́ wọn bí ẹrú ní pàápàá jùlọ ohun tí Alhaji tilẹ̀ máa ń ṣe pẹ̀lú àwọn alùlù wọn kò tilẹ̀ dára rárá. Ẹni tí ò bá súnmọ́ Alhaji kò ní mọ̀ wípé èèyàn búburú ni Alhaji o. Èyí ló wá fa wuyewuye lórí afẹ́fẹ́ nígbà náà wípé ẹ ti ẹ̀dúró náà ẹ̀ ń sọ wípé Alhaji wọ́n ṣe ohun tí ò dáa, ẹ̀ ń sọ pé Alhaji èèyàn burúkú ni wọ́n. Bí ó bá tilẹ̀ jẹ́ pé èèyàn burúkú ni wọ́n, kí ló wá dé láti bí 32 years ago tẹ́ ti wà pẹ̀lú ọkùnrin yìí? Kí ló wá dé tẹ́ sì fi dúró tì wọ́n? Ṣé kò tiẹ̀ wá ní oore kan tí wọ́n ṣe fún yín ni? Ṣé kò tiẹ̀ wá ní ibì kan tí wọ́n ti dá sí yín ni? Ṣé kò tiẹ̀ wá ní àwọn ohun mèremère ohun má lè gbàgbé kan tí wọ́n ti ṣe fún? Ó ṣe wá jẹ́ ohun tí ò dáa nípa wọn ni ẹ wá ń sọ. Ẹ wò Kunle Ayanlowo sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ó ní nígbà míì tí àwọn bá tẹ̀lé K1 The Ultimate lọ ṣiṣẹ́ ní outside the country, tí àwọn bá dé country tí àwọn ń lọ, táwọn bá ti padà sí Nàìjíríà, K1 The Ultimate máa ń gba passport àwọn lọ́wọ́ àwọn ni o. Wípé bóun ṣe wà yìí, passport òun tó wà lọ́wọ́ K1 The Ultimate ó kéré jù ó máa tó mẹ́ta tí ó wà lọ́wọ́ wọn, torí pé kí ni kò sí bó ṣe lè wù kí ẹ travel out of the country tó. Bẹ́ẹ̀ bá ṣe ń dé Muritala airport báyìí ní K1 The Ultimate máa ṣe máa gba passport ní ọwọ́ wọn. Wípé ṣé yìí ò kí ń ṣe afẹ́ ajẹ má jẹ́ ayọ̀ ni. Wípé gbà mí kẹ̀rì tí ẹ bá tẹ̀lé K1 The Ultimate lọ ṣiṣẹ́ tẹ wá bínú tí ẹ jẹ́ pé ẹ ti ẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú wọn mọ́, àbí pé ẹ wò ó ti sú mi ò ṣe mọ́, ó ní ìwọ tó lọ náà ló máa padà wá. Wípé agbálẹ̀ tí wọ́n ń bi léèrè pé àzá ò báwo ló yẹ ṣẹlẹ̀ tẹ bá lọ, ọ̀rọ̀ ńlá màlẹ̀ sọ ó ní bẹ́ẹ̀ ni ó náà wò sọ̀rọ̀ láti fi bà wọ́n jẹ́ o. Wípé àmọ́ òun sọ ohun tí ó ṣẹlẹ̀ láàrin àwọn ní pé kò sí bó ṣe lè wò kórí bẹ́ẹ̀ bá lọ ẹ tún padà, ẹ ṣàmàdí pé tún padà sínú báǹdì K1 The Ultimate ni. Àmọ́ ní báyìí a wá rí i pé K1 The Ultimate ti ra mọ́tò fún wọn o, fún Kunle Ayanlowo àti Oluperi pé ẹ wò ó, mo kí yín mo yìn yín fún iṣẹ́ ribitiribi tẹ́ ẹ̀ ń gbé ṣe nínú báǹdì mi o, mo kí yín ẹ ṣé púpọ̀ o. Ẹ̀yin náà jẹ́ ká jọ gbọ́ díẹ̀ àwọn fọ́nrán tí Ayanlowo sọ nígbà náà fún àgbàlẹ̀tù. Ọjọ́ tá a bá fẹ́ kúrò wọ́n á fún yín ní pálí yín padà. Tẹ́ bá gba pálí ẹ̀, tẹ́ bá tún ti dé Muritala ń bí, wọ́n á tún gba pálí ẹ̀ padà. So èmi dẹ̀ rò pé ó wà nínú òfin Nàìjíríà pé pálí oníkálukú ló yẹ kó ṣe kí ni? Ọwọ́ ẹ̀ ló yẹ kó wà. Pálí mi tó ń bẹ lọ́dọ̀ Alhaji sí o tó 3 tí mi ò rí gbà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Ẹni tó bá ti kúrò ẹ lè gba pálí yín o. Kò sẹ́ni tó lọ tí ò ní padà. Kí ló dé? I don't know. Kò sẹ́ni tó lọ tí ò ní padà. tí ò ní padà. Àfi tó ń tọ̀ ń bá kú lókun. Ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí o. Ọ̀rọ̀ ńlá ni. Tí Alhaji bá gbọ́rọ̀ yìí ó máa dàbí pé. Èmi ò ọ̀nà ọba nìkan ni kẹ̀dá ó máa bẹ̀rù. Ṣẹlẹ́ni tó bá máa pààyàn tí ò lè jíyàn, ikú yìí kí la máa ṣe ń jọkọ ni. Gbogbo náà ni. So kí la ń bẹ̀rù kú yẹn fún? Alhaji pàdé wa lójú ọ̀nà ó dẹ̀ dá mọ́tò yẹn dúró, ẹni ẹ̀ ń gbé mi lọ sọ́sítù. Kí ló ṣẹlẹ̀? Ẹni ẹ̀ mo wá ń try láti ṣàlàyé fún wọn pé nǹkan báyìí ló ṣe mí. Ẹni ẹ̀ wá ní òun fẹ́ lọ mú mi rí GP ni, so doctor ni wọ́n ń tọ̀, ó ń láti dá mi padà. Ó kàn sọ fún mi ni pé kí n bọ́lẹ̀ ní mọ́tò yẹn kí n ṣe kí ni, pé kí n padà sílé. Inú lẹ́ ń dùn yìí. Ọ̀sà yẹn ni mò ń nọ́ọ̀sì di òní olómi. Èyí tí mo fi kúrò yìí ìjà agbóni tó dẹ̀ lágbára gidi. 20 ọdún èmi yìí èmi ó máa bẹ̀rẹ̀ sí calculate ẹ̀ o láti ya 2022 yìí. Torí bá fọ́ mi tàbí nínú mi látàsìkò yìí lọ, Wasiu Ayinde mi ò ní pariwo ẹlòmíì, ìwọ ni máa pariwo. Débẹ̀ ẹ bá mi wo 1990 sí 2022. That's 32 years. 32 years. So ẹ wá sọ pé ẹ achieve nǹkan kan. Mi ò achieve owó tẹ̀ ń sọ. Ẹ ra lẹ́ ń bẹ̀. Ṣe rí ìlú tá a gbé lọ́wọ́ ẹ̀ à ń fi búra asán. Ẹni tó bá fi búra asán ìgbẹ̀yìn ayé ń tọ̀wọ́ ò ní dà òun rè kú san rè sọ́nkọ̀bì
amúnijẹun aláwo amúnidébi tẹ́nìkan ò dé rí wọn ò gbọ́dọ̀ fi kíní ìbúra fún èèyàn kan igi ajére o tí wọn bá parọ́ pẹ̀lú ẹ̀ bó ṣe wà yìí ìgbẹ̀yìn ayé ń tọ̀ wọ́n ò lè dà ó ṣòro láti fi búra. ẹ sọ pé achieve nǹkan kan. tó bá jẹ́ pé nǹkan míì wà tá a tún lè pè pé ó worst orúkọ míì wà tá a lè fún categorically ni mo ń sọ fún yín pé ó worst. then iṣẹ́ tẹ̀ ń ṣe ó dàbí ẹni pé ìbẹ̀rù lẹ fi ń ṣiṣẹ́. ìbẹ̀rù ni o. wáyé tó fi wáyé ṣé alájì burú bẹ́ẹ̀ ni alájì tá à ń wò tán máa ń wò lórí stage tán máa ń jó tán máa ń ṣe alárìíyá ni wọ́n. ẹ̀yin lẹ wò bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ìtàlẹ̀ yín. ẹ wọ ẹ̀yin tèmi ṣé ẹ ti gbọ́ báyìí o àmọ́ ní báyìí tó tètè wá jẹ́ pé wọ́n ti ra mọ́tò fún ṣe mọ̀ pé orin máa yàtọ̀ báyìí ìlú gan máa ṣe kí ni ìlú máa yàtọ̀ báyìí àwa náà kí yín o congratulations fún ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ẹ̀yin náà ṣẹ̀ṣẹ̀ rà kí wá ní èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ mọ̀ nínú comment section nínú jù báyìí lọ lórí ètò lónìí this is DIGINAIJA TV don't forget to subscribe like and share bó bá ṣe máa lọ láàmú àmú àṣetì gbọ̀yìn ẹ ṣé o ó dìgbà kan náà.